kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni dàpọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan apá kìíní. Àkọ́sórí bàtàrí nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ 24, èyí tó kà báyìí wípé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ọ̀kan. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ilé ayé tó ń sáré ni à ń gbé, níbi tí ọ̀pọ̀ ènìyàn ti ń lé ọrọ̀ àti ọlá lọ́nàkọnà. Látàrí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ń jìyà. Ní àwọn kan, ọkọ ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè ọ̀tọ̀ nígbà tí ìyókù àwọn ìdílé rẹ̀ ń gbé ní ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè mìíràn. Fífẹ́ra sójú ọ̀nà ní ọ̀nà jíjìn ti wà tipẹ́, ṣùgbọ́n ní báyìí a ní àwọn ìgbéyàwó ọ̀nà ọlọ́nà jíjìn. Nítòótọ́ ẹ̀wẹ̀, ìgbéyàwó ọlọ́nà jíjìn kò dára fún ẹbíkẹ́bí. Ọkọ àti aya lè ní ọ̀rọ̀ àjọsọ àti ètò ìgbà díẹ̀ láti wà lọ́tọ̀ọ̀tọ̀ fún àwọn ìdí tí kò ṣeé yẹ̀, ṣùgbọ́n èyí kò gbọdọ̀ jẹ́ fún ìgbà pípẹ́. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú àìṣòtítọ́ nínú ìgbéyàwó jẹ́ àbájálẹ̀ àìsí nílé ọkọ tàbí aya. Nígbà mìíràn, kódà àwọn tọkọtaya tó ti ṣègbéyàwó tí wọ́n jọ ń gbé pọ̀ máa ń ṣe ìgbéyàwó ọlọ́nà jíjìn. Èyí lè jẹ́ nítorí yálà ọkọ tàbí aya máa ń tètè kúrò ní ilé lọ sí ibiṣẹ́ láàárọ̀ tí yóò sì padà dé ní alẹ́ pátápátá. Irú àwọn tọkọtaya bẹ́ẹ̀ ń gbé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ àti pé ọ̀kan nínú wọn tàbí àwọn méjèèjì ṣeé ṣe kí wọ́n ní àsopọ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jọ ń lo púpọ̀ nínú àsìkò wọn papọ̀ ní àìsí nílé ọkọ tàbí aya wọn. Irú àṣepọ̀ bẹ́ẹ̀ lè di ìfẹ́ ìkọ̀kọ̀ tí kò bójúmu. Gẹ́gẹ́ bí ẹni tó ti ṣègbéyàwó, tí o bá ṣàkíyèsí pé o fẹ́ láti máa bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ ju kí o bá ọkọ tàbí aya rẹ sọ̀rọ̀, iná ń jó lọ́fun amùkòkò. Nígbà tí o bá fẹ́ràn láti máa lo àsìkò ní ìta ilé rẹ ju ọkọ aya rẹ lọ, wàhálà ti wà. Nígbà tí o bá fẹ́ràn láti máa sọ àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tó jẹ́ ìdàkejì ẹ̀dá tìrẹ dípò ọkọ aya rẹ, ó yẹ kí o tún èrò ara rẹ pa kí o sì ṣiṣẹ́ lé yíyanjú ohunkóhun tó bá jẹ́ ìṣòro tó wà nínú ìgbéyàwó rẹ. Má ṣe tan ara rẹ nípa sísọ pé mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni yẹn. Ọ̀rẹ́ lásán ni wá. Ọ̀pọ̀ àwọn àjọṣepọ̀ lẹ́yìn ìgbéyàwó máa ń bẹ̀rẹ̀ láti ibi ọ̀rẹ́ lásán ṣíṣe. Lẹ́yìn ìgbà díẹ̀, èṣù yóò mú ìdánwò tí yóò mú ìwà ẹ̀ṣẹ̀ wá. Mo gbàdúrà pé ìwọ yóò borí èyíkéyìí ìdánwò tó fẹ́ ba ìgbéyàwó rẹ jẹ́ ní orúkọ Jésù. Àmín. Tí o bá ti ṣe ìgbéyàwó, lo àsìkò púpọ̀ sí i pẹ̀lú ọkọ aya rẹ kí o sì jẹ́ kí ó jẹ́ alábàárò rẹ. Ẹ jáde lọ sí àwọn ibi ìgbafẹ́ papọ̀ kí ẹ sì jọ máa rìn papọ̀ lóòrèkóòrè. Ó kéré tán ẹ̀ẹ̀kan lóṣù, múra kí ẹ jọ jáde. Gba yàrá ní ilé ìtura tàbí ilé ìgbé aládàáni fún òpin ọ̀sẹ̀ kan. Ó kéré tán ẹ̀ẹ̀kan lọ́dún kí o bàa lè lo ojúlówó àkókò pẹ̀lú ọkọ aya rẹ.
Kúrò níbi tí ìdíwọ́ wà. Lẹ́yìn ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, ìbáṣepọ̀ pẹ̀lú ọkọ-aya rẹ ló tún ṣe kókó jù nínú ayé rẹ, nítorí Ọlọ́run ti ṣe ètò yín papọ̀ láti di ọ̀kan, gẹ́gẹ́ bí a ṣe kà á nínú àkọ́sórí wa tòní. Jẹ́ kí dídi ọ̀kan pẹ̀lú ọkọ-aya rẹ jẹ́ pàtàkì fún ọ. Ọlọ́run yóò bùkún ìgbéyàwó rẹ ní orúkọ Jésù. Ka ìwé Òwe orí 5 ẹsẹ̀ 15 dé 21. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 22 dé 27. Kókó ọ̀rọ̀: ó yẹ kí àwọn tó ti ṣègbéyàwó máa ní ìtara láti lo àwọn àkókò tó jọjú pẹ̀lú ara wọn. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣe Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣe Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣe Orí Ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.